ó ti ṣẹlẹ̀ àwọn Benue wọ́n ti ṣígun débi wípé mo máa fi fídíò kan hàn yín nísìnyí. Ẹ bá mi pín fídíò yìí, gbogbo èyí tẹ́ bá mọ àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá, ẹ bá mi share fídíò yìí fún wọn kó fi eléyìí kí wọ́n fi ṣe àwòkọ́ṣe, torí wípé bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí kò sí Fúlàní tó bí aláìyá ẹ̀rí kó da màálù ní gbogbo Benue mọ̀, torí pé kí ni nǹkan kan ti ṣẹlẹ̀ tó jẹ́ kí irú ẹ̀ ṣe ṣe. Nǹkan táwa ń pariwo láti jọ yìí wípé kí ó ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá tí ẹ̀yin àgbà kọ̀ọ̀kan tó jẹ́ pé ìwọ ojú mẹ́rin òjò ọ́ lẹ́ẹ̀ ni ẹ̀ ń já sí. Nísìnyí mo fẹ́ fi fídíò yẹn wọ̀nyí. Ìjọba ìpínlẹ̀ Benue wọ́n ti kó security jọ, wọ́n ti kó àwọn àgbààgbà ọdẹ jọ, wọ́n ti kó gbogbo nǹkan tó ń pè ní security, wọ́n ti kó jọ. Ó ti wá di èèwọ̀ fún Fúlàní láti da màálù wọbẹ̀ níbi tó máa tó fẹ́ jíyàn gbé àbí anything. Màá fi fídíò yẹn wọ̀nyí sísìn. Ẹ bá mi pín brókásì, ẹ jẹ́ kó lọ viral. Ẹ bá mi share fídíò yìí fún bàbá wa Ààrẹ Ọ̀nà Kakanfò. Ẹ bá wa share fún òsì Ààrẹ Ọ̀nà Kakanfò aka Mr. Carlo White. Ẹ bá mi share fídíò yìí fún bàbá wa olóyè Sunday Igboho aka Májàsọ́lá aka Aládìkú aka Ìgbòho Òòṣà owó bàbá Dami. Ẹ bá mi share fídíò yìí sí bàbá wa Kábíyèsí, bàbá wa Ọba Adéyẹyè, Ọba Ẹnìtàn Gúúsì Ọ̀jájá, bàbá wa Onírìṣà Ọ̀rìnkílẹ̀ Mìtìtì. Ẹ bá wa share fídíò yìí fún gbogbo àwọn gómìnà ilẹ̀ Yorùbá. Ẹ bá wa fún bàbá wa Ṣèyí Mákindé, ẹ bá wa fún ọmọọba Dàpọ̀ Abíọ́dún, ẹ bá wa fún Sanwó-Olú, ẹ bá wa fún gómìnà Oyèbánjọ Bìkìtì, ẹ bá wa fún bàbá wa Ayédàtiwá, ẹ bá wa fún bàbá wa Adélékè, ẹ bá wa fún gbogbo gómìnà South West pátápátá. Afẹ́jẹ́bọ́ rí fídíò yìí kẹjẹ́ pílẹ̀ fún yín kí a tó bọ́ ságbá bíi. Ọ̀sẹ̀ méjì tí wọ́n fún àwọn Fúlàní darandaran wípé kí wọ́n kó ẹrù wọn kan kaṣá wọn kan palẹ̀ wọn mọ́, òun ló ti. Ọ̀sẹ̀ méjì tí wọ́n fún àwọn Fúlàní darandaran wípé kí wọ́n kó ẹrù wọn kan kaṣá wọn kan palẹ̀ wọn mọ́, òun ló ti pé báyìí o. Tó sì sọ pé àwọn ò gbọ́dọ̀ rí màálù kankan kó mọ rìn gbèrègbèrè ìgboro àtàwọn tí ń dà wọ́n kiri. Bẹ́ẹ̀ náà sì ni ọ̀gá ọlọ́pàá, ọ̀gá iléeṣẹ́ ológun àti àwọn road safety àtàwọn civil defence àti gbogbo ẹ̀ṣọ́ aláàbò pátápátá ni wọ́n péjú síbẹ̀ tí wọ́n sì sọ wípé ohun tí gómìnà sọ làwọn ṣe o, pé àṣẹ ti gùn. The anti-open grazing law, regardless of your background or wherever you come from, the full weight of the law will be brought to bear on you. I must say this for emphasis. The grace period for the non-kinetic approach elapsed yesterday, and I'm assuring you the security agencies, Operation White Stroke and other security agencies operating within the state will implement the full directive of the state. Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ má ṣàṣùpìyè, ẹ bá wa pín fídíò yìí kó kálé kó ká oko kó dé ọ̀dọ̀ àwọn gómìnà wa, pàápàá jùlọ àwọn gómìnà ní ìpínlẹ̀ Yorùbá. Ẹjá fẹ́lẹ́ ṣe àwòkọ́ṣe nítorí pé ìpínlẹ̀ Benue lélẹ̀ ti ṣẹlẹ̀ tí gómìnà wọn sì yarí wípé òun ò ní gbà kí àwọn Fúlàní darandaran kan máa pa àwọn èèyàn wọn, pàápàá jùlọ àwọn àgbẹ̀ àwọn nípakúpa mọ́. Bẹ́ẹ̀ náà sì ni àwọn ẹ̀ṣọ́ aláàbò ti yarí, pàápàá jùlọ àwọn ológun, wípé wọ́n lè fi àwọn joyè àwòdì káwọn mọ́ lè gbé adìyẹ, wípé ìṣekúṣe rándanrandan tí àwọn darandaran Fúlàní ń ṣe ó ti tó gẹ́. The 14 days ultimatum did not cover those guys, and as I speak to you, Operation White Stroke have brought sanity and normalcy to that local government. The place is calm now. Those who came in to do that have been taken care of. Yorùbá ẹ tají ẹjí lójú oorun, ẹ mọ́ ṣàṣùpìyè. Àwọn gómìnà yòókù nípínlẹ̀ gbogbo wọ́n ti ń gbé ìgbésẹ̀ wò pé àwọn ò ní gbà pé kí àwọn Fúlàní burúkú yìí kí wọ́n ba ìlú àwọn jẹ́, nítorí pé ọ̀pọ̀lọpọ̀ gbogbo ìjàmbá tó ń ṣẹlẹ̀ láti ọwọ́ wọn ló ti ń wá. Àfi wípé wọ́n ń lo àǹfààní wípé wọ́n ń da ẹran káàkiri tí wọ́n sì ń wọ inú igbó, eléyìí ni wọ́n fi ń ṣe sùtá fún àwọn ènìyàn. Wọ́n láwọn ò ní gba eléyìí mọ́, àwọn ò ní máa wò kí tàlùbò kó kó wọ ojú àwọn, àti wípé ọ̀sẹ̀ méjì ìyẹn ọjọ́ 14 táwọn fún wọn
ó ti kásẹ̀ ńlẹ̀ wọ́n sì láwọn òdòdó rí màálù wọn kankan mọ́ nígboro ayé. Ẹ bá pín fọ́nrán yìí káwọn gómìnà Yorùbá náà kan gbégbèsè wò ẹ mọ́ sùn o. òun lẹ ti gbọ́ yẹn ní ìpínlẹ̀ Benue wọn ò ní ààrẹ ọ̀nà kakanfò tí o kò sí ààrẹ ọ̀nà kakanfò kan tí wọ́n fẹ́ tọwọ́ bọ̀ lójú tàbí tí wọ́n fẹ́ ránṣẹ́ sí. Nílẹ̀ Yorùbá àwa ní ààrẹ ọ̀nà kakanfò àwa dẹ̀ fẹ́ jẹ́ kí ààrẹ ọ̀nà kakanfò wa kí wọ́n gbé ìgbésẹ̀ tó lágbára báyìí nítorí wípé tí wọn bá lè declare 7 days wọ́n ní agbára láti lọ bí wọ́n ṣe lọ bá àwọn lọ́balọ́ba yẹn kí wọ́n jáde bí òkè o nílẹ̀ Yorùbá o a fún gbogbo àwọn Fúlàní tó ń jí wa ní kẹ́ má gbé pẹ̀lú wa gbogbo ìwà ìpàlẹ̀ nǹkan ọ̀pọ̀ tẹ́lẹ̀ ṣe a fún yín ní 7 days lẹ́yìn 7 days a fẹ́ gbọ́ pé ẹ fi màálù joko ẹ fi ẹni ìwọ tó bá ti lè comply pẹ̀lú òfin wa ó yá filẹ̀ Yorùbá lẹ̀ láàrin 7 days káàrẹ̀ ọ̀nà kakanfò sọ bẹ́ẹ̀ wọn ṣáà náà fẹ́ lọ pààyàn àwa ọmọ Yorùbá yìí náà la máa dúró tì wọ́n kàkà kí bàbá wa wá ṣe yẹn Mr. Caro White lọ jáde tó wá àtàkì wa inú mi dùn pé gbogbo yín lẹ ti gbọ́wọ́ tí Mr. Caro White sọ ìyẹn má tọ̀ pé àwọn ní òsì ààrẹ kakanfò èmi dẹ̀ mọ̀ pé wọ́n fẹ́ kó bá ààrẹ nítorí báwa mọ̀ pé iṣẹ́ tí wọ́n ń jẹ́ iṣẹ́ eye service lásán ni iṣẹ́ ojúṣàájú ni wọ́n ń jẹ́ nítorí pé àgbàlagbà ni wọ́n tágbàlagbà bá fẹ́ yanjú nǹkan kò ń ṣe ọ̀nà tẹ́ ń gbé gbà yìí ṣé Ìgbòho ló ń gbọ́ wa ni tí ẹ fi sọ pé Ìgbòho ló rán wa ṣé Ìgbòho ló sọ owó sùkú àwọn ọmọ wa ni ṣé Ìgbòho ló sọ owó lé wa ni ṣé Ìgbòho ló ń fún wa lóúnjẹ tá à ń jẹ ni tó bá ń fún èmi ṣé wọ́n lè fún gbogbo mídíà ni ìyẹn lè fi máa mọ̀ wípé ìfẹ́ láwa ní sí Ìgbòho kò sí anybody nínú wa tó ń gba one kọ́bọ̀ lọ́wọ́ kódà àìmọye ẹni tí ò ní access ti ṣe Sunday Ìgbòho nù wa ṣùgbọ́n torí pé àríṣẹ́ tí wọ́n ń ṣe àríṣẹ́ rabaraba tí wọ́n ń ṣe lẹ́fi rí aṣífẹ́ sọ wọ́n tó sàkúlẹ̀ ẹ̀kọ́ kò dẹ̀ burú jù Lísàbí Agbòǹgbò Àkàlà wọ́n máa rántí ẹ̀ lọ́dún ọdún ní Òde Ẹ̀gbá kí lẹ fi ṣe léyìí wọ́n rántí Lísàbí dọ̀la ọlọ́la nǹkan tí Lísàbí ṣe ló ń sọ nǹkan tí Lísàbí ń ṣe òun ni wọ́n sọ dọ̀la gbogbo wa dẹ̀ láwọn tán Lísàbí tó jẹ́ kí bàbá àgbàlagbà tí wọ́n pe àwọn ní ó sí ààrẹ tó jẹ́ kí wọ́n pa ẹ̀dùn sí nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ wá jáde ẹ ṣépè fún Ìgbòho ẹ ṣépè fáwa náà tàbá wá dá ìpè yẹn padà fún yín sìn kẹ náà rí yín fún kí ló dé tí lára ba yé yín jẹ́ báyìí náà ẹ jẹ́ ń play fídíò ẹ̀yìn kan fún wa tí ò tiẹ̀ ń ṣara wa ìyẹn lẹ́fí máa mọ̀ pé ẹ ní láti yẹra yín wò nínú ọ̀rọ̀ tẹ́ni yìí sọ ẹni yẹn ní ṣé kìtì ọkọ play tàbí kìtì ọkọ sọ kí n bú ìfẹ́ fún yín ẹni yẹn ní ìtìjú lágbà àìgbọ́ Yorùbá ààrẹ ní pípé tí wọ́n pe sí Sunday Ìgbòho sí ìjókòó yẹn tó bá yẹ pé ààrẹ gbọ́ Yorùbá ni ààrẹ á mọ̀ pé wọ́n fi mí lẹ̀ wọ́n wá ń bẹ ẹni tó wà ní Germany kẹjẹ́ kí n play ẹ̀ fún yín kò sí má jẹ́ kí wọ́n gbọ́ bẹ̀. yẹ́rí irú ìjókòó tí wọ́n jókòó pẹ̀lú àwọn ọba tó ń pe Sunday Ìgbòho pé òun tó ń sọ̀rọ̀ rẹ̀ tí Ghana dance kan bá gbọ́ Yorùbá ó yẹ kó yé wọn nǹkan tí wọ́n tààdì sọ fún wọn bẹ́ẹ̀. yẹ́rí irú ìjókòó tí wọ́n jókòó pẹ̀lú àwọn ọba tó ń pe Sunday Ìgbòho pé òun tó ń sọ̀rọ̀ rẹ̀ tí Ghana dance kan bá gbọ́ Yorùbá ó yẹ kó yé wọn nǹkan tí wọ́n tààdì sọ fún wọn bẹ́ẹ̀ nítorí pé wọn ò mọṣẹ́ wọn níṣẹ́ tó ti yé àwọn ọ̀nà kankan Yorùbá láàrin mí pé olórí ológun ilẹ̀ Yorùbá olórí ológun ẹni tó ń kó mọ tẹ̀lé ni olórí ẹ̀ṣọ́ ni olórí ẹ̀ṣọ́ ẹni tó ń kó mọ tẹ̀lé táwọn ẹ̀ṣọ́ ń kó mọ tẹ̀lé ni irú wọn ń gbọ́ pé Fúlàní ń jà ló ń jà lọ kò ní ìdí wọ́n ṣe máa dóde àṣẹ ọba kan gẹ́gẹ́ bí oyè tí wọ́n jẹ́ ilẹ̀ Yorùbá ó yẹ kó tọ̀ wọn lọ ní gbogbo táwọn Fúlàní yẹn wà ẹ̀ ìbá jẹ́ Èkìtì ni ìbá jẹ́ Oǹdó ni ìbá jẹ́ Ògùn State ni ó yẹ kó lọ bẹ̀ káwọn náà tẹ̀ dúró kọ́tẹ̀ gírántì tàbí pé àwọn náà wà bẹ̀ gbọ̀ngùn sí yẹn àwọn kan sọ pé ogun táwọn ọpọlọ wo ó dìgbà tó bá pa ọgbà tán nísìnyí wọ́n ti ń pa bàbá yìí tó mẹ́rin sí tó ń pa ilẹ̀ Yorùbá nígbà wo gangan ni àwọn bẹ̀rẹ̀ ogun tí wọ́n tọ́ bá ṣẹ́gun ogun gọ́tà ń jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò lórí yẹn kì í ṣe pé ká máa gbé ọ̀pá kì í lọ sí patí. ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ mo kí gbogbo ẹ̀yin èèyàn níbi tẹ́ tí ń wò mí orúkọ mi ni Olúwawo Fátẹ̀gbẹ́ Ọ̀pálàjà Òjùwọlé
ọ̀rọ̀ tí mo fẹ́ sáré wá sọ ni ọ̀rọ̀ nípa ààrẹ Gani Adams àti olóyè Sunday Igboho táwọn èèyàn ń sọ ni pé ìyàtọ̀ wà láàrin ààrẹ Gani Adams àti olóyè Sunday Igboho. Àkọ́kọ́ ẹjẹ́ kọ́bẹ̀ láti ibà ni pé ààrẹ Gani Adams tẹ̀rí yẹn ó ti jẹ ìyà Yorùbá sẹ́yìn tó ti yé nígbà tó ti sí nǹkan tó sòwò àwọn ti jẹ ìyà yẹn sẹ́yìn gan lórí ọ̀rọ̀ Yorùbá ó ṣe ẹ̀wọ̀n lórí ọ̀rọ̀ Yorùbá yìí náà ni tó ti yé ó sin Yorùbá ó dẹ̀ tó kó jọrọ̀ so nígbà tó dẹ̀ ti ní owó tó ti tọ́ láwò ẹ̀ tó wá ní kó tó wá padà sógun ó tó wá máa jagun àwọn náà ti sọ ní ọ̀rọ̀ pé ọmọ bá fi jagun bẹ̀rù pé ọgbọ́n ni àwọn fi ń jagun wọn ogun ọgbọ́n ni àwọn ń jà tó ti yé jẹ́rìí Ààrẹ Ọ̀nà Kakanfò táwọn gbà oyè afẹ́ ni àwọn fi ń ṣe kọ́ lọ sí pati tó ti yé wọ́n white afẹ́ ni àwọn ọ̀rẹ́ mọ̀ pé oyè Ààrẹ Ọ̀nà Kakanfò láti wá sin ìlú ni láti wá jagun fún ìlú ni tí ogun ò ní kó wa lọ tí Fúlàní lè máa pa àwọn bàtán lè máa pa àwọn bàtán lè máa jí wa gbé ní Ààrẹ Ọ̀nà Kakanfò dárí lórí but àwọn ń lo Ààrẹ Ọ̀nà Kakanfò tí wọ́n sí ọ̀nà bòmí wọ́n lọ sí pati láwọn ń lò sí lórí so ìyàtọ̀ tó wà bẹ́ẹ̀ nìyẹn jagunjagun òkè ń wọṣọ funfun jagunjagun òun wọṣọ funfun kó máa ní funfun wọ all the time sáṣọ funfun ni ọ̀fẹ́ wọ̀ lọ sínú gbó láti lọ fèsì ogun jagunjagun òun wọṣọ funfun àwọn joyè tí wọ́n pé afẹ́ ni wọ́n joyè tí wọ́n ń ṣe tó ti yé wọ́n joyè tí wọ́n ń ṣe afẹ́ ni so ẹ má dẹ̀ bù wọn ẹ má dẹ̀ sọ̀rọ̀ sí wọn mọ́ so ẹ dẹ̀ má gbé àwọn àti olóyè Sunday Igboho sí kàtígórì kan náà ó yàtọ̀ síra wọn Gani Adams ti wà tipẹ́ lórí ogun Yorùbá tó ti yé Sunday Igboho náà dẹ̀ ti dé nìyẹn so àwọn àgbà fún náà ni yẹ́rí irú ìjókòó tí wọ́n jókòó pẹ̀lú àwọn ọba tó ń pe Sunday Igboho ń pè wọ́n tó ń sọ̀rọ̀ yẹn tí Gani Adams gan bá gbọ́ Yorùbá ó yẹ kó yé wọn nǹkan tí wọ́n tààdì sọ fún wọn bẹ́ẹ̀ nítorí pé wọn ò mọṣẹ́ wọn níṣẹ́ tó ti yé Ààrẹ Ọ̀nà Kakanfò Yorùbá láàrin mí pé olórí ológun ilẹ̀ Yorùbá olórí ológun ẹni tó ń kó mọ tẹ̀lé ni olórí ẹ̀ṣọ́ ẹni tó ń kó mọ tẹ̀lé táwọn ẹ̀ṣọ́ kó mọ tẹ̀lé ni irú wọn gbọ́ pé Fúlàní ń jà ló jà lọ kò ní ìwọ́n jẹ́ máa dóde àṣẹ ọba kan gẹ́gẹ́ bí oyè tí wọ́n jẹ́ lẹ̀ Yorùbá ó yẹ kó tọ̀ wọn lọ ní gbóngbó táwọn Fúlàní yẹn wà ẹ̀ ìbá jẹ́ Èkìtì ni ìbá jẹ́ Oǹdó ni ìbá jẹ́ Ògùn State ni ó yẹ kó lọ bẹ̀ báwọn náà tẹ̀ dúró kọ́tẹ̀ kíláàsì tàbí pé àwọn náà wà bẹ̀ bọ̀ kò sí yẹn àwọn kan sọ pé ogun táwọn ọpọlọ wo ó dìgbà tó bá pa ọgbà tán nísìnyí wọ́n ti pa bàbá yìí tó mẹ́rin sí tó ti pa lẹ̀ Yorùbá nígbà wo gangan ni àwọn fẹ́ bẹ̀rẹ̀ ogun tí wọ́n tọ́ bá ṣẹ́gun ogun gọ́tà jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò lórí ìyẹn kì í ṣe pé ká máa gbé ọ̀pá kì í lọ sí pati Ààrẹ Ọ̀nà Kakanfò ìbọn ló máa ń gbé jagunjagun ni ìbọn olórí ológun ni olórí ẹ̀ṣọ́ ni kì í ṣe pé ká lọ máa kó fún eléré ká máa náwó fún eléré ni wọ́n pè ní Ààrẹ Ọ̀nà Kakanfò ó yẹ afẹ́ ni àwọn sọ́ọ̀dì kò dẹ́ kó rí bẹ́ẹ̀ ó yẹ jagunjagun gidi ni Ààrẹ Ọ̀nà Kakanfò jagunjagun tó ṣe fọwọ́ pa ju ìdá ẹ̀ nítorí pé àwọn fúnra wọn olóye wọn dáadáa sílẹ̀ Yorùbá òun ni wọ́n ti rí àpẹẹrẹ yẹn tí gbogbo wa péjọ tó ń bẹni tó wà lóyìnbó pé kó wá ràn án lọ́wọ́ ẹni tí wọ́n ní wọn bá ṣe tẹ́lẹ̀ wọ́n bẹ̀ ọ́ wá lé sí pé kó wá ràn án lọ́wọ́ tí wọ́n kò lè ṣe torí pé ó jáde kan tó dẹ̀ dúró tán ó dúró láti fi ẹ̀mí ẹ̀dọ̀ di fún àwọn ọmọ ilẹ̀ Yorùbá tó ti yé Gani Adams ti dẹ̀rẹ̀ ó ti rí owó ó ti tọ́ láwò bí wọ́n bá ti rí owó ló ti tọ́ láwò lẹ́ẹ̀kan máa ń gbàgbé ìyàwó ọdún ni o tó ti yé bàbá tó fẹ́ kẹ́ dáhùn padà sí ẹsẹ̀ àárọ̀ bàbá jọra jẹ́ máa yé pé ọgbọ́n làwọn fi ń jagun tiwọn ọgbọ́n làwọn fi ń jagun àwọn ń jagun gbùgbùrù àwọn ń ṣe gbùgbùrù gbùgbùrù tó ti yé ìgbà tó bá ọgbọ́n ni wọ́n fi ń jagun ẹ̀ pé wọ́n gbọ́ ìyá Ààrẹ Ọ̀nà Kakanfò yẹn pé wọ́n gbà á pé wọ́n wáyé mi nílẹ̀ Yorùbá tó máa jẹ tó ti yé Ààrẹ Ọ̀nà Kakanfò owó white o jagunjagun náà aṣọ jagunjagun máa ń pọ́n ni jagunjagun máa ń wọ aṣọ oríṣiríṣi ní ìdíje wíwá fún ẹni tó wọ white tó fẹ́ lọ sójú ogun ṣáṣẹ òní di ẹrẹ ni tó èèyàn tó bá ti wọ white tó fẹ́ lọ sójú ogun omi ìgbé ìdíje kó fẹ́ lọ jagun bí ọwọ́ aṣọ fún bí tèmi yẹn wà ní ogun yá kò ṣe kó fẹ́ lọ jagun tó ti yé ìyẹn ní mo fi ṣàlàyé pé ẹ má jẹ́ àdàrà yẹn papọ̀ ẹ má jẹ́ ká bú ọ̀tún ẹ má jẹ́ ká bú òsì tó ti yé àdúrà wa gba ọkàn wa balẹ̀ orúkọ mi ni Olúwa Fátẹ̀dọ̀ Ọ̀pálàjà olùwọlé lẹ́ẹ̀kan sí ire. ṣé ṣì Sunday Igboho náà ni wọ́n rán ẹni yìí no ẹ sọ fún mi ṣé ṣì Sunday Igboho náà ni wọ́n rán ẹni yìí bàbá òsì Ààrẹ Kakanfò aka Mr. Caro White àìní kan ṣe dá yìí láàmú ẹ jáde ẹ ní ṣìṣọ́ pé àwọn Yorùbá nation à ń pe Ààrẹ Ìbà Gani Adams ní tápà ẹ sì láyé gbàtọ̀ ọmọ kan láti Ìlọrin tọ́pẹ́ ní Màbúbà ẹ sì láyé gbàtọ̀ jáde tó sọ pé tápà ní bàbá wa Ìbà Gani Adams ṣe báwa la fèsì ọmọ yẹn mo ṣe fídíò tí mo fi bá ọmọ yẹn fa wàhálà àwa ṣe fídíò ajáde àdìfẹ́ǹdì ààrẹ nígbà tọmọ yẹn ṣe fídíò yẹn ó ní nǹkan tá a bá ọmọ yẹn fà pé kó gbá lẹ́nu ẹ̀ páwọn bàbá ẹ̀tọ́ wọn níṣẹ́ ni kó jáde bóun kéré àwa jáde fún un àwa táwa ń gbèjà yín ẹ wàá rí kọ̀ọ̀kan tẹ fẹ́ sọ mọ́ ẹ wá fẹ́ dìde wá lórí bàbá àgbàlẹ̀ ń dà yìí ẹ sọ̀rọ̀ kan ní alẹ́ àná tí mo dẹ̀ ti fi hàn àwọn fans wa mo máa tuntun pléèlì sí gbogbo ẹ̀yin Yorùbá àgbáyé gbogbo ìyá àti bàbá wa nílé lóko lájò lẹ́yìn odi
mo máa tún fídíò tí bàbá yìí ṣe lánàá kẹ wá gbọ́ àwọn ọ̀rọ̀ tó ń mú létí tí bàbá yìí sọ jáde ẹ kàn kó rẹ́dẹ̀rẹ̀dẹ̀ yín kó bá bàbá wa Ààrẹ Gani Adams dẹ̀ fi ọ̀rọ̀ lẹ̀ fáwọn tó mọ̀ sọ aṣá ní àwọn tó wà láàrin yín tó ń sọ̀rọ̀ tó ń dá wa lóhùn ẹ fọ̀rọ̀ lẹ̀ fún àgbàlagbà òṣìṣẹ́ lágbàlagbà ó dẹ̀ mélòó tí ẹ rí Ìgbòho ráyè ọwọ́ tó bá dilẹ̀ lè ṣù wáṣẹ́ fún ní gbogbo wàhálà tó ń ṣẹlẹ̀ ilẹ̀ Yorùbá lè ní ẹ wá rí kankan ṣe ju pé kẹsọra yín di blogger lọ tàbí kẹsọra yín di online media lọ àwa ní channel àwa ò kì í ṣe blogger I'm an activist. I'm fighting for my father's land with my platform. Ẹ̀yin sì ní platform kò sẹ́ni tó mọ̀ yìí kò sẹ́ni tó mọ̀ kankan. Tó bá jẹ́ pé bóyá ẹ fẹ́ polówó ara yín, tẹ́ bá fẹ́ jẹ́ káyé mọ̀ yìí, ẹ wọ gbogbo kẹlẹ́ ọ́fíìsì àwọn Fúlàní. Àwa tá à ń sọ̀rọ̀ Ìgbòho tí a bẹ̀rẹ̀ sí ní ròyìn rere nípa bàbá wa ti Sunday Ìgbòho iṣẹ́ tó dáa tó ṣe, a máa sọ ti yín náà àbí tí ọ̀tá ilẹ̀ Yorùbá nìyí ni. Ṣìbálágbára lẹ pé ayé òsì Ààrẹ Kakanfò Mr. Karuwa mo ti sọ fún yín pé mi ìfẹ́ bu yín ẹ̀yin èèyàn kó má dàbí pé kí ni máa bí ta sí bàbá yìí sí ẹ jẹ́ kí lè fídíò tì í wọ́n sí. Sunday Igboho ó tún ti dé wọ́n bẹ̀ o mo gbọ́ pé àwọn ọmọ ẹ̀ wọ́n ṣe àwọn programs wọn wọ́n sọ̀rọ̀ pé Ààrẹ Ọ̀nà Kakanfò wípé wọ́n fi ṣe ọmọ Ondo State wípé ọmọ kápá àwọn Fúlàní ní Ààrẹ Ọ̀nà Kakanfò wọ́n dàbí pé orí ẹ̀ ti dàrú àti wọ́n àti àwọn ọmọ tó wọ́n síta èmi ò lérò kó yẹ kó pẹ̀lú àwọn ọmọ pẹ̀lú ọkọ̀ dáwùrà torí gbogbo ilẹ̀ mọ̀ ààrẹ tó ní pé ààrẹ jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò Ààrẹ Ọ̀nà Kakanfò àwọn kọ́kọ́ ni àwọn ní Ọ̀túnba ọba Gidi Àkókó ọmọ Gidi Àkókó ní Ààrẹ Ọ̀nà Kakanfò wọ́n lè jẹ́ Ọ̀túnba ọba Gidi Àkókó láti yà 2003 ni wọ́n ti jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò ni wọ́n ti jẹ́ Ọ̀túnba ọ̀fẹ́ Gidi Àkókó ṣé ọba ìlú ó rò pé Ọ̀túnba ìlú tó rò pé ọ̀nà ìtàìtù ni tí káṣí ìtàìtù ni ṣé ọba ìlú yẹn gbogbo nǹkan tó ṣe á wá fi àjòjì á fi ṣe Ọ̀túnba ìlú ẹ̀ Ọ̀túnba ìlú bàbá pé ó jẹ́ Ọ̀túnba ọba Gidi Àkókó láti ọdún yìí ṣé ọba ìlú yẹn nǹkan tó ṣe secondly nígbà tí Ìbà Gani Adams tí wọ́n jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò of Yorùbá land àwọn ọmọ Ondo State pẹ̀lú with the support of the governor of Ondo State ọlọ́run nígbà tó bá fi oríjì bàbá wa àkẹ́tì àwọn fọlá wọn ni wọ́n ti sáré pé wípé lọ́tẹ̀ yìí àwọn náà wọ́n ka àwọn ìlú àwọn wọ́tì láti jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò wọ́n ní owó ọ̀tí celebration wọ́n wá ti sáré pé àwọn àkóso Ìbà Gani Adams ní Ondo State event center kọ́wá international Ondo State international event center government ló control through àkẹ́tì governor wa the late governor of Ondo State àwọn ni wọ́n yọ̀ǹda event center yẹn ni wọ́n sọ wípé kí gbogbo ọmọ Ondo State kọ́ wá kóso Ìbà Gani Adams ní ibẹ̀ after tí wọ́n jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò o lè dùn mí fún ẹ torí pé o ní history tó bá yẹ kó ní history bèrè lọ́wọ́ bàbá Akíntóyè èmi tí mo fẹ́ sọ̀rọ̀ yìí èmi ní bá ní kí n lọ gbé àwọn ní guest speaker ní ọjọ́ yẹn bèrè lọ́wọ́ wọn èmi ni mo lọ fi mọ́tò mi ìkọ́nà àwọn mọ́tò mi lọ gbé bàbá Akíntóyè ní inú ilé wọn ní Magodo estate èmi ni mo gbé wọn wá sí Ondo State èmi ni mo dá wọn padà sí ilé wọn lọ bèrè tó bá mọ̀ dáadáa so tí wọ́n wá síbẹ̀ láti gbogbo àwọn ọmọ Ondo State orí wọn gbé wọn ọmọ tí wọ́n ṣe àbí tí wọ́n wù wípé wọ́n fi ọmọ ìlú àwọn wọ́n fi ṣe Ààrẹ Ọ̀nà Kakanfò tí wọ́n tẹ̀ celebrate Ìbà Gani Adams ní Ondo State tí bàbá Akíntóyè tẹ̀ tó jẹ́ guest speaker ní ibẹ̀ so ọ̀rọ̀ ẹ̀ òdùnmí so tí wọ́n táwọn ọmọ ẹ̀ máa ṣe orúkọ bẹ́ẹ̀ òdẹ̀ kọ́ṣọ́ wọn wọ́n lè sọ pé mo ti mọ̀ wáyé pé mo ti máa wà wípé ọ̀tọ̀ ní kó tó máa sọ níta ọ̀tọ̀ ní kó tó máa sọ nípa àwọn ọmọ ẹ̀kan wọ́n ti dè wọ́n sọ wípé ìwọ̀n náà kọ́ fi oyè Ààrẹ Ọ̀nà Kakanfò lọ níbo náà ti ń pè tó ajá tó ń kọ́ lè mọ́mù Ààrẹ Ọ̀nà Kakanfò wọ́n jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò 6 years ago wọ́n ti ṣe àgbà 6 years báyìí níbo ló wà ta ló mọ̀ ẹ́ 6 years ago kí ni kẹ́kẹ́rẹ́ àtọ́mọ́ fi fún ẹ ní Ààrẹ Ọ̀nà Kakanfò tó lẹ́gbẹ́ ni o lẹ́gbẹ́ àwọn tó dálẹ̀ o dẹ̀ ní history ìjàngbara o ní rárá ló lé history tó ní táwọn ẹ̀ sí o náà ní wípé o ní history tọ́gìrì o dẹ̀ ní history informant o ṣe tọ́gìrì lẹ́yìn àwọn olóṣèlú o ṣe tọ́gìrì lẹ́yìn látọ̀jà o ṣe tọ́gìrì lẹ́yìn akálà ìgbà tó ń ṣe fàyàwọ́ o ń ṣe informant àwọn kọ́sọ̀mù ni so what are you saying so wọ́n sọ wípé ìwọ náà fún Ààrẹ Ọ̀nà Kakanfò lọ wọ́n sọ pé kò ní jẹ gbogbo àwọn ẹni wọ́n sọ káàkiri lórí social media tó ṣe bẹ́ẹ̀ o ọ̀rẹ́s àmàgbósí fún ẹ gidi onígbà tó sọ yẹn ẹni ẹ̀ ògbé so bá àwọn ẹnìbọ̀dì máa sọ orúkọ bẹ́ẹ̀ wọ́n ló dẹ̀ jáde síta nínú interview tí Saturday Nixon tó wà ní London tí wọ́n ṣe fún ẹ̀ ní ọ̀dà time agbọ́n kan tó sọ àwọn èèyàn tó padà àwọn ibi sí ti fídíò yẹn lẹ́nu tó mẹ́ta yìí ó sọ̀rọ̀ nípa oyè Ààrẹ Ọ̀nà Kakanfò ọ̀tọ̀ ní kó tó máa sọ níta ọ̀tọ̀ ní kó tó máa sọ àwọn ọmọ ẹ̀ nílé kí ló dé tó wà ẹ́pọ̀ hypocrite báyìí why tó bá fẹ́ sọ tó bá fẹ́ sọ jáde síta kó sọ̀rọ̀ kó lè stand on your feet so tó bá ń tó oyè Ààrẹ Ọ̀nà Kakanfò kò kàn ẹ́ tó bá dẹ̀ mọ̀ kó bá fẹ́ jẹ́ oyè kó o tó ó máa tó ní ó dẹ̀ ní kájẹ́ àtúnlẹ̀ fún ẹ̀ ní Ààrẹ Ọ̀nà Kakanfò ta ni kí ni kó tó ṣe nílẹ̀ Yorùbá ààrẹ ní history revolutionary ààrẹ ní history activist ààrẹ wọn pẹ̀lú àwọn ogun olómẹ́ta Ààrẹ Ọ̀nà Kakanfò ló ní ẹrù ààrẹ pẹ̀lú àwọn láti ayé military ní ààrẹ ti rìn ààrẹ pẹ̀lú àwọn tí wọ́n protest against the military kó tó di wípé a ní democracy tàbí lẹ́yìn lọ́bìnrin dáadáa àwọn bàbá wa táwọn ọmọ náà tẹ̀ yẹn àwọn tó wọ́n tẹ̀lé Ààrẹ Ọ̀nà Kakanfò kọ́ lásán kùtì àwọn bàbá wa ti Fẹ́mi Fálànà àwọn bàbá wa ti Gani Fáwẹ́hìnmí àti àwọn bọ́dà wa kọ́lọ́ orí ìbàdàn kó forí jù wọn Mr. Ọbádọ̀fin gbogbo àwọn yẹn àwọn tí wọ́n tẹ̀lé ààrẹ nìyẹn àwọn tó ààrẹ jọ tí wọ́n ti ààrẹ kọ́ṣẹ́ ní abẹ́ wọn tí wọ́n gáì ààrẹ nígbà yẹn òun yẹn tá ló gá tiẹ̀ tá ló gá ẹ̀ kò sọ́kàn kó táwọn ẹ̀ sí ọ̀gá olóṣèlú lọ so what are you saying níbo ni wọ́n ti tẹ̀ yẹn kí ni mo kàkẹ́rẹ́ àwọn olórí ẹgbẹ́ olùdálẹ̀ òun lẹ́gbẹ́ olùfẹ́ gba Yorùbá kúrò ní oko ẹrú ṣé orí íńtánẹ́ẹ̀tì ni wọ́n ti máa gba nation ni orí íńtánẹ́ẹ̀tì wọ́n ti gba nation ẹ̀yin íńtánẹ́ẹ̀tì wọ́ọ̀rì wọ̀nyí ẹ̀yin tó ẹgbẹ́ gbogbo tẹ́ ṣe
kò bá òfin mu nípa tá a sọ fún ẹ òun ni wípé nípa tó bá fẹ́ ṣe dúró sórí ìfọ̀n tó bá fẹ́ ṣe má ta sí ààrẹ o tó bá ta sí ààrẹ wà kábùkù tó bá ta sí ààrẹ wà kábùkù tó bá sọ pé ògbógun táwọn ọmọ ẹ sọ ní gbogbo táwọn ọmọ ẹ sọ gbogbo ẹ̀ lámbọ́ àyẹ̀wò gbogbo tó sọ òde táwọn lẹ́kùn ọdún má dálé ìwọ ló rán wọn lọ́sọ̀ ara ẹ dáadáa òbí sáà máa nípa fún ẹ àmàdó tiẹ̀ ni o ó ṣe wáyé ó fẹ́ nǹkan tó ṣe ní wípé ọbẹ̀ jẹ olórí ilẹ̀ Yorùbá ọbẹ̀ jẹ olórí ilẹ̀ Yorùbá olórí ilẹ̀ Yorùbá tó lè fẹ́ jẹ olórí wípé Ààrẹ Ọ̀nà Kakanfò ló sáfù ẹ̀ ó lè tó láti di Ààrẹ Ọ̀nà Kakanfò tó yẹ Ààrẹ Ọ̀nà Kakanfò tó bá ń pè kò lè kàn ẹ́ ọ̀gá wa ibà Gani Adams wọ́n ti ṣe 6 years anniversary wọ́n ti 10 years anniversary wọ́n ti 20 years anniversary wọ́n ti 40 years anniversary wọ́n ti 50 years anniversary wọ́n ti 60 years anniversary lágbára Ọlọ́run nínú owó nínú ọlá nínú àlàáfíà nínú ìgbàlẹ̀ ọ̀rọ̀ olùwọ́n máa ṣe so èèyàn máa ń kọ́ṣẹ́ ni ó lè láti kọ́ṣẹ́ kó fẹ́ lóbi sí ni ó sákúrò bẹ́ẹ̀ ni so anticipent wo lóní tọ́lá kìí ọjà Ààrẹ Ọ̀nà Kakanfò wá wà anticipent ẹ̀ táwọn ti ẹ̀ mọ̀ ẹ́ mọ̀ nígbà tí Ààrẹ Ọ̀nà Kakanfò who knows you so wá jáde síta wá sọ oríṣiríṣi àwọn tó sọ fún yẹn kò ṣe ti wá o so gbogbo àwọn Yorùbá àwọn tó lè jẹ́ èèyàn pàtàkì nílẹ̀ Yorùbá wọn mọ̀ ọkọ tó lọ wọn mọ olórí wọn mọ ẹlẹ́nu wọn mọ fẹnu wúgẹ́tì wọn mọ fẹnu gáwáyà wọn mọ fẹnu gbanation so fẹnu gbanation yẹn wọn fẹ fẹnu gbanation ó ẹ̀ kántà any problem yìí the only problem tó wọn kọ́ ẹ̀ kántà láti gbà tó sọ pé tó ti pariwo ẹ̀ kiri ó ní bàtà wọn tí àwọn ọlọ́pàá àwọn SSS tí wọ́n wá sínú ilé ẹ̀ táwọn DSS wá sínú ilé ẹ̀ lórí ìtàkùn wá sínú ilé ẹ̀ náà over fence ni bó ṣe over fence ọ̀dà sí ọ̀dà side nọ́ọ̀sì tó tọ́jú ẹ̀ inú ilé nọ́ọ̀sì tó tọ́jú ẹ̀ àti ìyá ìbò ṣe ń gbé fẹ̀ tí wọ́n tọ́jú ẹ̀ ó kúrò lọ́dọ̀ sí yẹn ó gba ilé ṣàlọ́ gbogbo ti ba ilé ṣàlọ́ gbogbo ẹ̀ lánàá bó ṣe kúrò nílé ṣà tó padà tó gba ọ̀nà Ṣakí lọ sí Kútọ́nù tó dé Kútọ́nù tó fẹ́ máa lọ sí Germany tí wọ́n àrẹ́sì ní ibẹ̀ yẹn gbogbo ẹ̀ náà lọ́wọ́ wa dáta yẹn wà lọ́wọ́ dóṣà yẹn wà lọ́wọ́ so lọ́ṣọ́ ààrẹ dáadáa so tó bá fẹ́ sàrẹ́ sọ̀rọ̀ tó bá fẹ́ sàrẹ́ àwọn ààrẹ onífẹ́ sọ́ni tìmọ̀ ní sàrẹ́ àwọn ọmọ ààrẹ la máa fẹ́ sẹ́tò kérésì nọ́mbà rẹ̀ ó kéré òbí ló pátápátá so ó lọ síbẹ̀ yẹn sọ́wọ́ bọ́ta tí wọ́n dìde ààrẹ wọn tẹ̀ ààrẹ tó bá mínísítì dà látàrí mínísítì àti ìṣòro náà ààrẹ bá mínísítì dà ààrẹ bá wọn ìjọba jà àìmọye àwọn gọ́mẹ̀ntì àti ọmọ tààrẹ fèsì àwọn gọ́mẹ̀ntì ni tí wọ́n ti dàbò democracy èyí tí wọ́n bá fẹ́ ṣe nǹkan ló wá lórí ó gbọ́dọ̀ wà over ambitious ó over ambitious lọ kí o kò tí kàn ẹ́ kò ìkàn rárá lọ kí o Ààrẹ Ọ̀nà Kakanfò nípa Ààrẹ Ọ̀nà Kakanfò ajá rẹ̀ ṣebí anọ́mẹ́tọ̀ tuntun ẹ̀ olóbi kan tí wọ́n pè ní OPC ìgbà tí wọ́n àná election tuntun ẹ̀ láàrin òwú wípé ó ní yẹn kí o Abíọ́lá pẹ̀lú owó tó ní pẹ̀lú pásítọ̀ pẹ̀lú connection ẹ̀ tí yẹn kí o Abíọ́lá bá lè dìbò ní Nàìjíríà yìí tí wọ́n bá lè di private right ẹ̀ kò sí ẹ̀yẹ̀ kankan tí ó lè àtẹ̀yìn gbólẹ̀ ní Nàìjíríà automatically àwọn bíbí wọn sọ wá di born to be a slave àwọn ẹ̀fẹ̀ àwọn born to rule ìyẹn ni wọ́n fi dá OPC sílẹ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò àjàrà wọ́n ṣe wá kàmà rẹ̀ nígbà tó wọ́n wá kàmà rẹ̀ tí tó yẹn kí o Abíọ́lá ní ààrẹ àti Dr. Fáṣeun àti Dr. Fáṣeun lọ́wọ́ àwọn tó tẹ̀lé ní ààrẹ àti Dr. Fáṣeun wọ́n dá OPC sílẹ̀ Ààrẹ lọ́gbà tó wọ́n máa kàmà rẹ̀ fọ̀tà rẹ̀ Ààrẹ ló tó wá sọ sí MPO Abíọ́lá kọ́ máa bí wọ́n ṣe rìn Ààrẹ ò lè dúpọ̀ Ààrẹ ò dúpọ̀ rárá bẹ́ẹ̀ nìkan ni a ṣe tí Ààrẹ ṣe bẹ́ẹ̀ nìkan ó ní olóyè Ọ̀yọ́ kan bàbá wa mo gbàgbé wọn tó wá sí program wa lọ́wọ́ síbẹ̀ ni wọ́n sọ pé kí Ààrẹ Ọ̀nà Kakanfò náà pé Ààrẹ ní Ààrẹ Ọ̀nà Kakanfò Ààrẹ kí n tún ẹsọ̀ fẹ̀ àwọn ìdàrẹ́ Ọ̀nà Kakanfò lẹ́tà lẹ́tà tó ṣe gbogbo movement yẹn tó bẹ̀rẹ̀ tọ́lọ̀ fún akẹ́kọ̀ọ́ rẹ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò dìtẹ́ MPO Abíọ́lá Ààrẹ Ọ̀nà Kakanfò wọ́n gbìjà MPO Abíọ́lá ọlọ́dẹ padà káwọn Ààrẹ Ọ̀nà Kakanfò àwọn apàdà subsidy MPO Abíọ́lá bí wọ́n ṣe ṣe fún yẹn kò kí ṣe pé kó máa over ambitious Ọ̀nà Kakanfò àwọn apàdà subsidy MPO Abíọ́lá bí wọ́n ṣe ṣe fún yẹn kò kí ṣe pé kó máa over ambitious kó máa lé nǹkan tí agbára ẹ̀kọ́ ọwọ́ mi ò tó má fi gbọ̀ngàn fa lọ́ṣọ́ ara ẹ̀ last warning olélẹ̀ tí o bá kí o fáwọn ajá ẹ̀ tó bá tó bọ́ sórí social media tọ́bẹ̀ ti sọ níbi ẹni wọ́n dìde olóhùn bàbá kìnìkan state yẹ ọmọ ibẹ̀ nǹkan burúkú ni wọ́n máa pè yàn ní bàbá kìnìkan bàbá ìlú kan burúkú ìdáwó fi máa dárúkọ àwọn yẹn because àwọn èèyàn wọ́n fi lò wà máa dárúkọ wọn kọ́ni tí kọ́ni ní ìgbà kan sọ pé ọlọ́mọ ṣe lè bàbá èkó láyé ìwọ́n pẹ̀lẹ́ ní bàbá kìnìkan state náà ti jọba gbé òun rí nǹkan ṣe wọ́n lè sọ pé òun jà Yorùbá nation òun yẹn ní tí kọ̀kọ̀ wá bọ́ síta àwọn sọmọ wọn tó gbogbo àwọn orí pàmì yẹn àwọn ọba wọn lọ́rọ̀ ìwọ́n sọ́n lè bú gbogbo wọn lọ́rọ̀ a lè máa fún ẹni back to back this time around lọ́sọ̀ ara ìyàdá Ààrẹ Ọ̀nà Kakanfò ìṣẹ̀lẹ̀ àrífín thank you. ó máa ṣe o ibi tó bá yẹ ká ti bọ́ gbọ́n tá a bá bá àgọ́ ó máa ń duni jọjọ ẹ wo bàbá yìí èyí tó yẹ kẹ́ wà ní pẹ̀lú àwọn grandchildren ní kí lẹ̀ ń wò kó tó dì sí kí lẹ̀ ń wò nǹkan tó yẹ kẹ́ ṣe nígbà tẹ́yìn wà bá wà sí wà tí ẹ̀ ṣe àwa ọ̀dọ́ tó wá fẹ́ ṣe ẹ̀yin bàbá ilẹ̀ tí fẹ́ dàrú nǹkan tó yẹ kẹ́ ṣe nígbà tẹ́ wà ní 30s kẹ́ nǹkan tó yẹ kẹ́ ṣe nígbà tí nǹkan tó yẹ kẹ́ ṣe nígbà tẹ́ wà ní 30s 20s 40s ẹ̀ ṣe ìsinyìí lẹ́sẹ̀sẹ̀ wá fẹ́ dá gbogbo ẹ̀ ẹ sọ àwọn pọ́ìntì kan ẹni ṣe Sunday Igboho fẹ́ jẹ olórí ilẹ̀ Yorùbá kí ló bàbá ó máa ṣe o ṣé bàbá ẹ̀ máa ń anyway ẹ̀rí fún ara yín ẹ lọ wo page tẹ́ ti upload fídíò yìí ẹ lọ wo báwọn èèyàn ṣe gbé iṣẹ́ pé ṣáwọn ọmọ yín gbọ́dọ̀ máa rí àwọn èpè tí wọ́n ń gbé iṣẹ́ yìí mo fi Ọlọ́run búra fún ẹ̀yin tẹ́ ń wò mí ẹ lọ wo ibi tí wọ́n ti upload fídíò yìí èpè ló ń ṣẹ́ fún wọn both YouTube and Facebook wọn èpè ló ń ṣẹ́ fún wọn gbogbo kọ́mẹ́ǹtì yẹn kò séèyàn kan ṣo báyìí pé kéèyàn ti ẹ̀rẹ́ nìkan kó tẹ̀fẹ́ wùwà ọkùnrin àti èpè everybody ń ṣẹ́ fún wọn ó jẹ́ kójú máa tì mí ṣèbí téèyàn máa ń sọ̀rọ̀ tó ń létí èèyàn á máa gbọ́ fúnra ẹ̀ ó máa ṣe o ìwọ bẹ́ẹ̀ di olórí ilẹ̀ Yorùbá ìjà orí social media ní Ìgbòho jà ẹ fi wọ́n lẹ́kọ̀ọ́ máa jà náà ṣé wọ́n dárúkọ anybody ni ṣé bàbá ti ẹ̀ ráyè wótòwòtò ẹ̀yìn ilẹ̀ yìí ráyè wótòwòtò torí ẹ̀yìn ò ní kọ̀ọ̀kan ṣe náà lẹ́kọ̀ọ́ ojúmọ́
rojọ́ ẹ wo fídíò tí wọ́n kọ́ pè é ní Benue State wọ́n fún Fúlàní ní ìjọ́ méje yẹn ti pé lánàá Fúlàní tó bá wá bíire kó dá màálù lọ ẹ̀yin ò rí kankan ṣe ẹjọ́ náà wò ẹ̀yin tó ẹni máa bá bàbá wa Ààrẹ Ọ̀nà Kakanfò sọ̀rọ̀ pé àbàbá nǹkan táwọn ọmọ yìí sọ nígbà táwọn lọ wò bọ̀ òun ṣe fáwọn ọmọ yìí kórìíra yín nǹkan tó yẹ ká ṣe tá a ṣe ló yẹ káwọn ọmọ yìí máa sọ̀rọ̀ ó yá ẹ̀ka tẹ̀ àlẹ̀ ó yá o ẹ̀yin Fúlàní àfihànjọ́ méje kẹ́kẹ́ gbogbo wa sílẹ̀ kí bàbá wa Ààrẹ Ọ̀nà Kakanfò tiẹ̀ lo influence mítì tó ṣe pẹ̀lú àwọn ọba yẹn Ìgbòho ọmọ aládìkú Ìgbòho òòṣà Ìgbòho bàbá dání ọmọjọmọ lọ Àjànàkú kọjá mo rí nǹkan fìrí ẹkùn ọkọ Fúlàní gbọ́ nǹkan tí Sẹ́ríkì Gọ̀gán sọ ni ẹ máa fi ti ara yín gbọ́ nísìnyí bóyá social media níbi social media kò ń lélẹ̀ òun ni olórí gbogbo Fúlàní gbogbo South West. tí n bá gbórúkọ Sunday Igboho àyà mi ò tún jáde kò sí nǹkan kan òtútù ó mú mi pẹ̀lú. òtútù tí mo ọ wá parọ́ pé òrírò ẹ̀rí kọ́. látijọ́ tí wọ́n ti bí mi rírò ẹ̀ rí níjọ́ tí mo gbọ́ pé Sunday Igboho ń tún lọ Ogun State báyìí níjọ́ náà mi ò lè sùn. ẹ lọ níṣẹ́ ọlọ́sí ọmú. ṣe gbọ́dọ̀ tí Fúlàní ẹ̀ sọ ẹni tó ń sọ̀rọ̀ ó ti wà pẹ̀lú àwọn ọmọọṣẹ́ ẹ̀ tó ń jí ọ̀gbìn ní gbọ̀ngàn for the past 20-30 years ṣèbí bá ti ṣe Sunday Igboho lọ tó lọ làṣírí tú ẹni ṣe Sunday Igboho wá ó dá àwọn ọlọ́mọ sógol ó sá padà ó jẹ́ kẹ́ sún mọ́lẹ̀ ni ọmọọba ń jagun bí ẹrú ìyí tí bàbá wa ṣe Sunday Igboho ti ṣe sílẹ̀ kọ́ má ṣe kọ̀ọ̀kan mọ́lẹ̀ Yorùbá wà láìpọ̀n sáàkì ẹ̀yin tí ẹ tiẹ̀ ń pera yín ní òsì Ààrẹ Kakanfò yìí ó jẹ́ kó sí ààrẹ kí wọ́n lè act nígbà tí Ààrẹ Ọ̀nà Kakanfò bá ṣe náà act ẹ̀yin náà tiẹ̀ jáde ẹ̀pìtú ọwọ́ ní ẹjọ́ yìí náà ni kẹ máa tẹnu bọ̀lẹ̀ ẹ kọ̀ fẹ́ sọ Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ fẹ́ sọ wọ́n dọ̀tá gbogbo ilẹ̀ Yorùbá pé pẹ̀lú àwọn ṣé ń fún ìtàbù tí ẹ̀ ń ṣe yìí tó ẹ ti fẹ́ jẹ́ ká máa rí ìdí mínì ẹ̀yìn kan náà lè ṣe fídíò tẹ́ ẹ̀ sọ pé Ìgbòho pé tí ó lè tì tó ṣe tẹ́rí nígbà táwọn DSS nígbà táwọn sójà nígbà táwọn àmì tí wọ́n lọ ka mọ́lé tó fún fẹ́ẹ̀sì níbo lèèyàn fẹ́ fòsì nílé wọn yẹn ní ilé wọn tó kọ́ tó wá láàrin méjì táwọn àmì dẹ́ ìjìká everywhere níbo lèèyàn fẹ́ fòsì àbí sẹ́mọ̀ nípa bọ́ tí wá ká wọn mọ́lé ni tó jẹ́ ká bí ní tẹ́fìmọ̀ pọ́ fún fẹ́ẹ̀sì ẹ tí wá sọ gbọ́dọ̀ nọ́ọ̀sì kan ni wọ́n lọ níbi Iléṣà lẹ́gbẹ̀ẹ́ àbíbí kan gbọ́dọ̀ nọ́ọ̀sì yẹn lọ tọ́lọ tíìtì ara wọn ìgbà tó ń sá lọ sí Germany kẹjẹ gbé yín débẹ̀ mo fi Ọlọ́run búra fún yín ìjọba Kòtónú àwọn gbọ́mọ̀pọ̀kùnrin ní ṣe Sunday Igboho mi ní fi ogbó ẹnu sọ̀rọ̀ wọ́n mọ̀pọ̀kùnrin ni wọ́n pé ọkùnrin 1 million ni wọ́n kí lẹ fi ṣeré ẹni tí wọ́n mú ẹni tó jẹ́ pé wọ́n mú wọn ní Kòtónú tí wọ́n fò fẹ́ẹ̀sì náà ní lẹ́sẹ̀kẹsẹ̀ wọn rí wọn mọ́ Ìgbòho fira ẹ̀ lẹ̀ nítorí ìyàwó ẹ̀ ni Sunday Igboho wọn fún ara wọn ni wọ́n rìn padà lọ ẹni tí wọ́n ti mú tọ́mú for more than 3-4 hours tí wọ́n rí mọ́ tọ́jọ́ wọnúlé ó dé ìyàwó ọ̀dẹ̀ rí mọ́ for hours nígbà tí wọ́n fi ìyàwó wọn lẹ̀ wọ́n fẹ́ sára wọn ìlọ́pàá sápàáyọ̀ tó bá jẹ́ lórí ọ̀rọ̀ Yorùbá nation yìí ni báwọn ọkọ̀ Ọlọ́run lè dojú tí àwọn Ọlọ́run lè dojú tí wọn ẹlọ́wọ́ sí Sunday Igboho sí wọ́n rìn wọ́n yan fanda ní báyìí wọ́n wọ bẹ̀rẹ̀ wọ́n jáde wọ́n sì nígbà tẹ́bi wọ́n sì wà bẹ́lẹ̀
nígbà tí mo sì wà ní Bene I can testify to it. Ayé ọlọ́ba ni lẹ́yìn náà bá ṣe iṣẹ́ tí ṣe Sunday Igboho ṣe yẹn gbogbo àwa ọmọ Yorùbá máa yí yín ká. Àjànàkú kọjá wọn rí nǹkan fìrí bàbá rí ní ká ní ààrẹ rẹ̀. Bàbá yìí fún ara yín mọ̀ ẹ mọ̀ pé ẹgbẹ́ ìṣúkọ́ níyàn kí lẹ fi ṣeré ẹ̀yin fún ara yín mọ̀ ẹ kò ṣàbùsí ni. Bàbá mi ò fẹ́ bú yín o wàláì mi ò fẹ́ bú yín nítorí pé mo ní bú yín rí bó tiẹ̀ jẹ́ kí bàbá mi ò ṣẹgbẹ́ yín mo ní bú yín rí òun lẹ̀ ló fà á tí mo ṣe ń fi respect fi sọ̀rọ̀ tí mo make sure pé mi ìsọ̀rọ̀ tẹ́ máa gbọ́ tẹ́ pé tẹ́ bá ṣọ́ra kẹ̀lẹ́ lọ lárí mọ̀. Mi ò fẹ́ dá ìwádà jìnnà sí yín lọ́kàn mo ṣe iṣẹ́ mi kúrúkúrú torí pé mo fún yín ní benefit of doubt pé ẹ sì lè ronú pìwàdà honestly ẹ̀mí ṣe Sunday Igboho tọ́ọ̀gì olóṣèlú ni o informati kọ́sọ́ọ̀mù ni o kíníkọ̀kìnì kan ni o. Àná àwa ò fẹ́ mọ̀ àwa ò fẹ́ mọ̀ ohun tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí láwa fẹ́ rí. Ẹni tó jẹ́ pé ní mọ̀ pé gbogbo wà náà tó gbẹ̀mí yín lánàá nígbà tí gbogbo ilẹ̀ Yorùbá tó ń gbóná dododododododo táwọn Fúlàní pa lógúnlógún lọ́pọ̀lọpọ̀ tí gbogbo bá dìde gbà yẹn kí lẹ fi ṣeré irú èyí gan ṣẹmọ tí ó bá ti ṣẹlẹ̀ sí táwọn Fúlàní ò bá ti ṣe fún yín tí ó bá ṣe Sunday Igboho tó dìde. Bàbá ẹ má borí Ọlọ́run mọ́ra ẹ jẹ́ ká gbàfẹ́ ni tí Ọlọ́run bá fi síbẹ̀ káwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn lè gbà fáwa náà ẹ jẹ́ ká gbà fẹ́ni tí Ọlọ́run fi síwájú káwọn ọmọ lẹ́yìn lè gbà fẹ́ni náà. Ẹ má kí gbó.
akọni àfìdá lálẹ́ gàràgà bàbá Mr. Carl White alias Ààrẹ Ọ̀nà Kakanfò alias Òsì Kakanfò ẹ wo fídíò yìí. I don't want any S-man in the one land again. Stephanie. Bẹ́ẹ̀ bá rí yẹn ṣàgbóhùn irin. I don't want any S-man in the one land again. Stephanie. Ẹ kọ̀ lọ mú fídíò bì kan àbí ọ́díò bì kan níbi tí gbogbo ti rí ti yín rò. Ẹ lọ àwọn tó ń ṣe orúkọ tẹ̀ ṣe bàbá Mr. Carl White ẹ lọ wo tó àwọn tó ṣe wọ ìjọ kìíní àná ẹ lọ wò wọ́n táwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá tó fojú wọn rí. Ẹ̀yin náà ti dọ́gbọ́n gbogbo ẹ̀ báyìí á dẹ̀ dá ẹ lọ jáwọ́ torí pé kọjá oko ẹ̀tẹ́lẹ̀ ń lọ yìí bàbá oko ẹ̀tẹ́lẹ̀ ń lọ yìí mi ní sọ jù bẹ́ẹ̀ lọ fún yín. bitter tea ẹkùn tí ń wọ̀yá àjà pẹ̀lú àwọn kíndìnrín tó ní stone nínú ìyẹn kidney stone yóò mẹ́ẹ̀tì ẹ̀ tẹ́sí yádànù nínú àgọ́ ara yín òun kan náà ló ṣiṣẹ́ fún liver ìyẹn àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a sì tún máa ṣiṣẹ́ fún ààtì ìyẹn ìṣòro àìlèmí sókè sódò dáadáa láàólà bitter tea ló tún ṣiṣẹ́ fún ìkúnpá gíga ìyẹn high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní ìṣòro ìsétọ̀ tí a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá òun ni láàólà abá bitter tea yóò bá wà yá àjà ìṣòro ara ríro ńkọ́ láàólà bitter tea òun ni kẹ́ ẹ gbẹlura láti wá rí egbòogi láàólà bitter tea rà àbí tẹ́ ẹ bá fẹ́ mọ ibi tí wọ́n tẹ̀dó sí ẹ mẹ́sẹ̀gì wọn lórí àwọn whatsapp numbers yìí +44742452737 àbí àwọn Nigeria numbers yìí 08033194355 tàbí 08026265000 kò bára rí ẹ̀rí inú ẹ̀jẹ̀ ti kàn jẹ̀gbọ̀n lọ́wọ́ láàólà bitter tea gbẹlura kò rí yàtọ̀ bẹ́ẹ̀. Yes.